àfòyínsẹ́nu àròyìn èbúté àfi Káfọpa wà ká fàjẹ wà ló lè gbé wa débùté ògo. tí wọ́n bá ní Káfọpa wà ká fàjẹ wà, kí ni ọ̀pá kí ni àjẹ? Lákọ̀ọ́kọ́ náà, àti ọ̀pá àti àjẹ ohun tí wọ́n máa fi ń wa ọkọ̀ ojú omi ní méjèèjì. Ọ̀pá ń titi ẹ̀ òun ni igi gbọọrọ tí ẹni tó ń wakọ̀ ojú omi tí ó tì bọ inú odò yóò rí pé igi náà kan ìsàlẹ̀ odò tí ó fi ti ọkọ̀ ojú omi síwájú. Ṣùgbọ́n àjẹ ń titi ẹ̀ òun máa ń fẹ̀ lẹ́nu, yóò ṣẹnu pẹlẹbẹ. Fífẹ̀ ẹnu yẹn pé oríṣiríṣi, ṣùgbọ́n ẹnu tiẹ̀ ó fẹ̀, kò sì sábà gùn tó ọ̀pá. Àjẹ làwọn olóyìnbó ń pè ní paddle. Ìmí á máa ní ẹnu kan, ìmí á sì máa lẹ́nu méjì. Òun lẹni tí ń wakọ̀ ojú omi máa fi wa omi sẹ́yìn nígbà tí wọ́n bá wà ní inú ọkọ̀ ojú omi láti lè jẹ́ kí ọkọ̀ ojú omi túbọ̀ máa lọ síwájú sí i. Tí wọ́n bá wá sọ pé Káfọpa wà ká fàjẹ wà ni ó gbé wa débùté. Ibi tó bá ti yẹ ká lo ọ̀pá ká lo ọ̀pá, ibi tó bá ti yẹ ká lo àjẹ ká lo àjẹ, òun ni ó mú wa dé èbúté. Èbúté ni destination níbi tá à ń lọ gangan. ẹ̀rùjú ayé bí ìwàásù lásán kò rán ó lè ọwọ́ líle ló lè kápá àwọn aṣebi. àjókòó alálàá afẹ̀yìnlélẹ̀ asùnfà irú àlá kan náà la sì ń lá. àfìgbà tá a bá dìde nàró ní àlátá aláàní tó lè ṣẹ. àfòyínsẹ́nu àròyìn èbúté àfi Káfọpa wà ká fàjẹ wà ló lè gbé wa débùté ògo. nítorí náà ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ pawọ́pọ̀ tẹ́ ẹ pa ẹgbẹ̀rin ọ̀tẹ̀, ẹ má ti sọ àdá yín nù. bí ewé ibi mi bá ti ń rú nìkẹ́ ẹ máa gé e.